Tọ́ ẹ káalẹ́ o. Mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà òun ni mo kí. Ẹ̀yin tí ẹ fẹ́ kí àṣà àti ìṣe wa kó parun. Gbogbo yín ni mo kí pátápátá. Mo kí Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ́ ìjídé ìdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ́dànù. Ọlọ́run Elédùmarè, ìbà ni mo ṣe kí ìbà mi ṣẹ o. Mo ṣe ìbà fún gbogbo ajuni lọ pátápátá. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, bóyún inú bà sẹ́ẹ̀dì, ẹ̀yin ìyá ìbà ni mo ṣe. Mo ṣe ìbà fún gbogbo abiyamọ pátápátá. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mojúbà kí ìbà mi ṣẹ. Ẹ wo iṣẹ́ tí mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò lénìí. Iṣẹ́ tó lágbára díẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni. Eyonu Iferan tipátipá ni tó lágbára púpọ̀. Iṣẹ́ tí mo ń gbé ní pàdé àwọn èèyàn ńláńlá òun ni iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ lónìí, tó wúlò púpọ̀ fún gbogbo ẹni tí ń dálejò lóhùn, ó wúlò púpọ̀ fún gbogbo oníṣẹ́ ọwọ́, ó wúlò púpọ̀ fún gbogbo olóṣèlú, ó wúlò púpọ̀ fún gbogbo àwọn tí wọ́n ní iṣẹ́ kan tàbí ìkejì lọ́wọ́. Ó dáa púpọ̀ fún àwọn ó ti yé yín. Bó ṣe dáa fún ọkùnrin bẹ́ẹ̀ ni àṣírí yìí dáa fún obìnrin. Bẹ́ẹ̀ ni, Eyonu Iferan tipátipá ni tó lágbára púpọ̀. Ó ní agbára púpọ̀. Mi fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Tó bá ń ta ọjà, gbìyànjú kó máa lò. Tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́, gbìyànjú kó máa lò. Oníṣẹ́ oṣù ni ọ́, gbìyànjú kó máa lò. Òun wá gbéga lẹ́nu iṣẹ́, gbìyànjú kó máa lò. Òun fẹ́ connection èèyàn ńlá, gbìyànjú kó máa lò. Kó wá wo nǹkan tí ó mọ̀ wá fún ọ. Iṣẹ́ tó dájú gidi òun ni iṣẹ́ tí mo wá lára. Iṣẹ́ ńlá ni o. Ó kúrò ní iṣẹ́ kéékèèké. Ṣùgbọ́n tẹ́ bá gbìyànjú ẹ̀, mo mọ̀ pé fún mi lábọ̀ bó bá ṣe rí. Mo ti fi iṣẹ́ yìí lẹ̀ níbi ọdún 6 àbí 7 sẹ́yìn, àbí ọdún bí 7 sẹ́yìn mo ti fi iṣẹ́ náà sílẹ̀. Inú mi dùn nítorí pé àwọn tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ pè mí fún ṣíṣe ẹ̀, tí wọ́n tún béèrè ṣe gbá ṣàwo. Mo fẹ́ ṣàlàyé ẹ̀ ní kíkún. Gbogbo nǹkan tí ó kù díẹ̀ tí ò yé wa ń bẹ̀. Àwọn tó pè mí mo dá wọn lóhùn o. Mo kàn fi ṣe àwàdà ni o. Ṣé rí kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá ọwọ́ elégbèdè méjèèjì. Ọwọ́ elégbèdè méjèèjì, ọ̀tún àti tòsì, ẹ bá mi wá. Ẹ bá mi wá ẹyẹ àdàbà. Ẹyẹ àdàbà yìí ààyè ló dáa o. Torí pé ẹ̀jẹ̀ rẹ̀ la fẹ́ lò ó. So ààyè òun ló dáa jù. Ewé ojúsàájú ẹ bá mi wá. Ẹ bá mi wá ewé ojúsàájú. Ewé ojúsàájú gẹ́gẹ́ bí mo sọ, ẹ bá mi wá igba àtẹyọ kan ní o. Ewé àkókò tí wọ́n fi ń jẹ oyè, ewé òrìṣà ọjà, òun náà ní jẹ́ ewé òrìṣà ọjà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi lérè pé ewé wo ló ń jẹ́ ewé òrìṣà ọjà, àkókò ní o. Ẹ bá mi wá igba àti ẹyọ kan. Ẹ bá mi wá awọ egbin. Awọ egbin yìí, tá bá fẹ́ ṣiṣẹ́ yìí pé a ní láti ra egbin ni. Kí wọ́n bá wa bo awọ ẹ̀ nítorí pé kò tí ì gbọ́dọ̀ gbẹ tán. Ó gbọ́dọ̀ ṣe ká tàbí kẹ́rẹ́ lómi, ìkan nínú méjèèjì. Ṣé rí ewé àkókò, ṣé rí awọ egbin yìí, ẹ hàn yáwà dùd sí ní ara. Igba àtẹyọ kan lẹ́hàn sí. Ẹ má bínú, ẹ dù ẹ̀jẹ̀ àdàbà sínú àwo kan. Omi ọmú obìnrin ẹ fi mix ẹ̀. Òun ni wọ́n fi hàn yáwà dùdù tí wọ́n bá hàn yìí. Òun ni wọ́n fi hàn sára kìíní yẹn. Tí wọ́n bá ti wá hàn tán, òun náà ni wọ́n fi kọ orúkọ ẹni tẹ́ fẹ́ ṣiṣẹ́ yìí fún. Ẹ kọ orúkọ ẹ̀ sí ara ewé àkókò igba àtẹyọ kan. Ẹ kọ orúkọ ìyá ẹni tẹ́ fẹ́ ṣiṣẹ́ yìí fún. Ẹ kọ sí ara ewé ìṣáájú, ewé ojúṣàájú. Ẹ tò ewé àkókò sọ́wọ́ ọ̀tún elégbèdè. Ẹ tò ewé ojúṣàájú sí ọwọ́ òsì elégbèdè. Ẹ máa bá mi ká lọ o. Ẹ papọ̀. Ṣùgbọ́n kẹ́ tó papọ̀, àfòmọ́ ara ògiri ẹ mú, ẹ fi lé kọ̀ọ̀kan lórí, ẹ bù díẹ̀díẹ̀, ẹ fi lé
apá àbí lórí apá ọ̀tún àtàpọ̀ tí ẹ fi lé lórí, ẹ wà papọ̀. Awọ egbin yìí òun lẹ́ fi di kínní. Tẹ́ bá ti di dáadáa, ẹ wà mú ẹ̀jẹ̀ kínní tẹ méjì tẹ fi po kínní yẹn tó ṣẹ́kù, ẹ dà sí lára. Ìyẹ́ àdàbà ẹ tú, ẹ lẹ̀ mọ́ ní ara. Tẹ́ bá ti lẹ̀ mọ́ lára, ẹ wà mú ọ̀jà tán ti fi pọnmọ́ rí, ẹ fi dì í, ẹ fi sínú àpò, ẹ fàtàrí kan sí, ẹ jó. Tẹ́ bá ti jó, ẹni tó ní iṣẹ́ yìí gangan yóò ra ọ̀pá aṣọ 22, dandan ni ó gbọ́dọ̀ rà, dandan ni. Ẹ pín sí ọ̀nà mẹ́ta, ó jẹ́ pé ọ̀pá mẹ́fà mẹ́fà, ẹ lọ gbé fún àwọn àgbààgbà mẹ́ta pé lágbájá ọmọ lágbájá ló ní kí n gbé aṣọ yìí fún yín. Wọ́n ṣàdúrà pé ó ṣe o, ó ṣe gbá, ó ṣe ọ̀wọ̀, àdúrà rẹ ti gbà. Àdúrà rẹ ti gbà. Ó wà nílùú òyìnbó lòun bá nǹkan kan yí, lòun ṣe kinní kan, jẹ́ ká ṣiṣẹ́ yìí fún ọ. Gbìyànjú ẹ̀ tó bá láwọn tó lè ṣe ń lè pè wọ́n pé kán bá ọ ṣe iṣẹ́ yìí, kan fi ránṣẹ́ sí ọ kó máa lò ó, oyin ló máa fi lò ó. Ibikíbi yòówù kó wà kó máa foyin lò ó. Ó mú ìròyìn wá. Lóòótọ́ ni iṣẹ́ náà ní wàhálà ṣíṣe púpọ̀ tí ó ṣòro láti dédé kọlù, ṣùgbọ́n tó bá ń sọ pé ẹ̀yọ̀nú ńlá, ẹ̀yọ̀nú ìfẹ́ràn tipátipá ní ńlá. Ó wà nílé iṣẹ́ kan ni, ọ̀gá ilé iṣẹ́ kan ló ń ṣe bákan bákan sí ọ pé kinní kan kìnìkan. Yóò kàn máa jà àwọn ìyókù lójú nítorí wọn ní mọ nǹkan tó ń lò. Iṣẹ́ tó dáa púpọ̀ ni, tó dáa gan òun ni. N tó máa fi lò ní oyin ló máa fi lò ó. Oyin ló máa fi lò láràárọ̀ pẹ̀lú àníyàn. Iṣẹ́ tó dáa ni. Oríṣiríṣi àwọn iṣẹ́ tẹ́ ẹ bá fẹ́, ẹbí wá, ibi tẹ́ ẹ bá wà, á fi ránṣẹ́ sí yín. Ẹ̀yin tẹ́ ẹ níṣẹ́ lọ́wọ́ wa tá àti fi ránṣẹ́, àti àìsè parí àwọn iṣẹ́ wa ni. Tá ẹsẹ̀ kó wá láti gẹ́gẹ́ bí mo ṣe sọ pé oko lèmi ni a ti máa ń tẹ̀mọ̀, ọmọ oko là wa. So pẹ̀lú ògbọ́n láti ọ̀la lọ, iṣẹ́ kálukú yóò máa tẹ̀ ní ọwọ́, ẹ má ti bínú sí wa. Ọṣẹ ìyọnú ni, ọṣẹ ìyọnú ìfẹ́ràn tipátipá ni, ó wà fún títà. Tí ẹ bá béèrè fún tiyín, kò sílùú tẹ́ wà tí ò ní tẹ̀ yín lọ́wọ́. Love and attraction òun ní. Kò sílùú tẹ́ wà tí ò ní tẹ̀ yín lọ́wọ́. Ọṣẹ àtúndè òun ní, ọṣẹ àtúndè elépo pupa òun ní, kò sílùú tẹ́ wà tí kò ní tẹ̀ yín lọ́wọ́. Ọṣẹ àṣírí bíbò nìyí o. Ọṣẹ àṣírí bíbò tó o bá lò ó mọ̀ pé kò wọ́n o, àwọn owó kéékèèké ni. Ọṣẹ àpèsìn òun ní, tó o bá lò ó ẹ̀yin tí ẹ̀ ń sa iṣẹ́ ìfẹ́ràn tàbí àjàtúká tí wọ́n sọ pé mèrè ni ẹni tẹ́ ń sà sí, ọṣẹ wọn ní. Ọṣẹ yìí lẹ́ẹ̀kọ̀kọ́ lò, ó ní bá a ṣe lò ó. Bẹ́ẹ̀ ni ọṣẹ ìṣẹ́gun ó wà. Lọ́fíńdà lóríṣiríṣi tá a ti ṣiṣẹ́ sínú ẹ̀. Lọ́fíńdà ìfẹ́ràn, lọ́fíńdà gbéga lẹ́nu iṣẹ́. Àwọn àṣejẹ lóríṣiríṣi wà o. Eléyìí tẹ́ fẹ́ já jẹ, eléyìí tẹ́ fi ẹyẹlé jẹ, eléyìí tẹ́ fi ìgbín jẹ, gbogbo ẹ̀ ló wà. Gbẹ́rẹ́ tí obìnrin, gbẹ́rẹ́ ìfẹ́ràn obìnrin tí wọ́n máa ń sí sí abẹ́, gbogbo ẹ̀ òun ló wà. Ìlẹ̀kẹ̀ kẹ́rùkẹ́rù, gbẹ́rẹ́ kẹ́rùkẹ́rù ni gbẹ́rẹ́ yẹn o. Ìlẹ̀kẹ̀ kẹ́rùkẹ́rù ó wà. Gbogbo ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́, ṣùgbọ́n ẹ̀yin lẹ́sàn owó mọ́tò, kò sílùú tẹ́ wà tí ò ní tẹ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ béèrè fún titi yín 08061408254. Ọmọ díẹ̀ sí Herbal and Cosmetics Production. Ẹ má gbàgbé pé mo ní ìbéèrè tẹ́ ẹ bá ní, ẹ fi ìbéèrè sọwọ́ sí wa lórí WhatsApp ni o, á dá yín lóhùn. Torí pé tá a bá ní kẹ́ ẹ máa pè wá kó má dàbí àfojúdi, a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kẹ́ ẹ máa wò kọ́mọ yín má bàjẹ́, ẹ dákun ẹ má bínú. Ṣùgbọ́n mẹ́sẹ̀gì wa ní WhatsApp a máa reply yín. Mo kí gbogbo olélẹ̀ kan sí ẹ ṣé o. Orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé tẹ̀wé. Bá wa share program yìí, ẹ subscribe sí YouTube channel wa. Orí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Ẹlẹ́kejì náà ni pé kẹ́ ẹ bá wa share ẹ̀. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé tẹ̀wé ní lórí Facebook. Ẹ bá wa follow wa. Tewétegbò ní ìwòsàn Herbal Center, ara àwọn page wa ni ní Facebook. Ọmọ díẹ̀ sí Herbal Center, ara àwọn page wa ni. Ẹ bá wa follow àwọn pages wa ní orí Facebook. Ẹ bá wa share program yìí, orí àkọ́kọ́ tẹ̀ ṣe fún wa nìyẹn. Ẹni tó bá ní ìbéèrè ẹ kàn sí wa lórí WhatsApp, a máa reply yín. Mo máa ń sọ ẹ dákun tẹ́ ẹ bá ní ìbéèrè tẹ́ ẹ ní lórí iṣẹ́ yẹn gangan ni kẹ́ ẹ béèrè. Ẹ mọ̀ tó máa ṣàlàyé fún wa pé ẹni á mú àdàbà, ẹni á mú awọ egbin, ẹni á mú ọwọ́ elégbèdè méjèèjì, ẹni á mú kíní. Iṣẹ́ báyìí tẹ́ ẹ fi sílẹ̀
iṣẹ́ ẹ̀yọ́nú ìfẹ́ràn tipátipá tàbí ẹ̀yọ́nú connection tẹ́ ẹ fi sílẹ̀, ìbéèrè báyìí ni mo rí lórí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé o, ẹ ṣé púpọ̀.